tọ́ mo kí wa ẹ káàsán a kú ọjọ́ méjì mẹ́ta mo dẹ̀ kí wa kú ìmúra ọdún ayọ̀ òun á ṣe ẹ̀mí wa torí ó ń gbúnra tí mo mọ̀ pé pẹ̀lú ògo ọlọ́run ẹ̀mí wa yóò la ọdún ìjà ilé ìta tún fẹ́ mú yìí ọlọ́run Elédùmarè yóò fún wa ní ẹ̀mí gígùn láti la ìmọ̀ye ọdún láti làjá. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sí tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí TV. Mo kí wa lẹ́ẹ̀kan sí ọmọ Gíẹ̀sí TV. A máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù tàbí tí ó ti fẹ́ parun. A máa ń jẹ́ kí àwọn èèyàn mọ̀, kí ojúlówó àwọn ọmọ Yorùbá kí wọ́n mọ̀ wípé àwọn nǹkan báyìí wà, àwọn nǹkan ìbílẹ̀ báyìí wà tí àwọn bàbá wa máa ń lò ní àwọn àsìkò kan. Màá fi iṣẹ́ kan sílẹ̀ láìpẹ́ títí ijọ́ mẹ́ta, mo pè ní àdó ìrìnnà. Àdó ìrìnnà ni mo pe àṣírí yẹn. Láyé ìgbà náà lọ́hùn, iṣẹ́ tó dájú ni o, tó dájú bí ìsìn náà sì ni. Ṣùgbọ́n kí ìṣòro ló bá wá lónìí, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń pè mí pé àwọn lọ ibì kan, wọ́n láwọn àgbà ni ó dà wọ́n láàmú, wọ́n ní kíní ìdíwọ́ pọ̀ ìgbà wo. Bàbá kan ti ẹ̀ pè mí pé láti ìjọ kan ti bí àwọn, kì í ṣe pé mo sọ̀rọ̀ wọn síta mi ò kú dárúkọ. Wọ́n ní àwọn ti pé wọ́n ti fẹ́ pé 50 years tàbí sí 50 years náà pè lọ́jọ́ ìgbéyàwó 50 àbí 60 sá, pé àwọn ò tí ì gbé nǹkan rere kankan ṣe. Bẹ́ẹ̀ ni, kí Ọlọ́run Elédùmarè kó bá mi dùn bàbá yìí nínú, kí Ọlọ́run Elédùmarè kó bá mi dùn wọn nínú. Gbogbo àwọn tí irú wọn la ìpèníjà kan tàbí ìkejì kọjá lórí àti jẹ́ èèyàn láyé, lórí àti dìde láyé, kí Ọlọ́run Elédùmarè kó bá mi gbé wọn dìde. Gbogbo wa náà kí Ọlọ́run Elédùmarè kó gbé wa dìde, kí Ọlọ́run Elédùmarè kó dákun kó gbé wa dìde, kí Ọlọ́run Elédùmarè kó dákun kó gbé wa dìde. Ṣé rí, lóòótọ́ gbogbo nǹkan pẹ̀lú ìgbà àti àsìkò kálukú kò ní kọjẹ́, ó wá lè má tó bó ṣe yẹ kó ṣe tó. Bẹ́ẹ̀ ni, ó lè má tó bó ṣe yẹ kó ṣe tó. Iṣẹ́ kan wà tí à ń pè ní ẹ̀bẹ̀ arúgbójà. Ẹ̀bẹ̀ arúgbójà yìí nígbà yẹn lọ́hùn, mo bá ṣẹ́ náà pàdé, ó ti pẹ́, á ti tó bí 20 ọdún tí mo ti bá iṣẹ́ yìí, tí mo ti bá àṣírí ìpàdé. Bàbá yẹn máa ń bù fún mi ní nígbà náà tí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá yẹn máa ń bù fún mi pé kí n lọ lò. Tí bá ti wá lówó, tí bá ti lo iṣẹ́ yìí ni mo máa ń rí pé irú iṣẹ́ wo ló wá, irú iṣẹ́ wo kí bàbá yìí pè mọ́ ọṣẹ tó ń bù fún mi tí ó fi jẹ́ pé nígbà yẹn bàbá ọjà ò tà, bàbá wà ní ṣọ́ọ̀pù kò sọ́jà kò sí kan nígbà náà. Tó bá ti bàbá yìí máa bù fún mi. Mo wá súnmọ́ bàbá, mo gba ìdí àṣírí. Ìgbà tí mo gba ìdí àṣírí tán, mo tún wá bẹ́ nìkan pàdé. Ìyẹn náà ti tó bí ọdún mẹ́wàá tàbí bí ọdún mẹ́jọ, torí mo ti fi iṣẹ́ yìí lẹ̀ tí mo fẹ́ fi sílẹ̀. Ẹ̀bẹ̀ arúgbójà yìí, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá rí pé mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí, wọ́n ní iṣẹ́ yìí ó ti pẹ́ tó ti wà ń ta. Mo wá fún èmi náà sílé nígbà yẹn, mo wá fún bàbá kan. Bàbá yẹn tí wọ́n ń wá sọ́dọ̀ mi tó sá mo ń complain. Sìmẹ́ǹtì ni bàbá yẹn ń tà. Mo wá bù fún ọ sí bàbá, ẹ gbà, ẹ lọ lo iṣẹ́ yìí. Bàbá wa lò, bàbá wa padà wá kí n fáwọn nídìí ẹ̀mú ní bàbá. Iṣẹ́ tó lágbára ni. Ìgbà tí mo wá dárúkọ ẹ̀ fún bàbá yẹn pé iṣẹ́ ọmọọṣẹ́ tó ń pè ní arúgbójà, bàbá ní àfa àwọn kan wà ní Ìlọrin, ó ti sọ̀rọ̀ iṣẹ́ yẹn fún àwọn rí nígbà kan. Àwọn ọmọ káwọn lè bá pàdé lọ́dọ̀ mi. Ọlọ́run pín kínní yìí, ó pín káàkiri ni. Ẹnìkan kò gbọdọ̀ sọ pé, tí ó bá sọ pé títí ẹ pọ̀, tó bá tún dóko bàbá ẹlòmíì, ó mọ̀ pé kékeré lóko bàbá títí ẹ lọ́dọ̀ ti tẹlòmíì. Tó gùn tí ò lópin, òun ni wọ́n ń pè ní oògùn. Tó gùn tí ò ní òpin, òun ni wọ́n ń pè ní oògùn. Ó náà ń pè láṣìírí o, àṣírí gùn. Gbogbo ẹni tí mo bá kí pé ẹ kú ojúmọ́ tó sì dá mi lóhùn, olóògùn ni lójú sí tèmi. Gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ Yorùbá, olóògùn ni. Ó wá lè máa rìn nílànà rẹ̀, ṣùgbọ́n olóògùn ni. Ọlọ́run dá ewé àtegbò láti máa fi ṣe ìkúnlọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni, láti jẹ́ ìgbìyànjú láti máa fi ti àdúrà. Èyí bá ti ṣe, ìyẹn wà máa fi àdúrà tì síwájú
bẹ́ẹ̀ ni àwọn kan wà o tí wọ́n gbìyànjú rí láti jẹ́ wọ́n ti délé ayé, wọ́n á ṣe ìgbìyànjú, èsì ìgbìyànjú sẹ́ni mò ń sọ, ìgbìyànjú àṣírí pé jẹ́ ń gbìyànjú lórí ọjà mi, jẹ́ ń gbìyànjú lórí iṣẹ́ tí mò ń ṣe. Àwọn kan wà tí wọ́n ṣe rí, gbogbo nǹkan sì ń dùn fún wọn. Bẹ́ẹ̀ ni bá a ṣe bí wa náà la ṣe bí wọn, ṣùgbọ́n Ọlọ́run ò dá wa bákan náà o. Ọlọ́run ò dá wa bákan náà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò dá wa bákan náà. Ẹlòmíì wà kò ní tí ì pé ọmọ 20 years yóò ti máa ka owó. Ẹlòmíì wà pé 30 years kò ní ka nǹkan kan. Ẹlòmíì tí ó fi jáde láyé kò ní ka nǹkan kan. Ọlọ́run ti ṣẹ̀dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Èyí ò gbọ́dọ̀ farawéra. A gbọ́dọ̀ farawéra. Ẹ̀dá arúgbójà tí mo wá sọ yìí, mo fi ń dán ọ lójú pé ìtòwù kò mọ̀ là kọjá. Ìjọ́ kẹta tó o bá ti bẹ̀rẹ̀ sí ní ìlò ló ti bẹ̀rẹ̀ sí ní rí yàtọ̀. Bẹ́ẹ̀ ni ló ti bẹ̀rẹ̀ sí ní rí yàtọ̀. Ọjọ́ kẹta tó o bá ti bẹ̀rẹ̀ sí ní ìlò ló ti bẹ̀rẹ̀ sí ní rí yàtọ̀. Bónọ́ọ̀sì ló jẹ́ fún àwọn tí wọ́n wà nínú ibi tí mo ti fi sílẹ̀ ní bí ọdún 6 sẹ́yìn. Ó ṣẹlẹ̀ bí arúgbójà yìí, kí ni nǹkan tí ẹ bá mi wá? Ẹ bá mi wá òkété ààyè kan, èèpo ọ̀bọ̀, akọ, àtẹ̀pọ̀ ogi ńlá, ewé arúgbójà, omi ọ̀gbùngbùn. A wá lọ àwọn èèpo ogi yìí, a lọ tí ó kùnà dáadáa lọ́tọ̀ọ̀tọ̀. A wá fi omi ọ̀gbùngbùn, a fi gbé ewé arúgbójà sínú abọ́ tàbí igbá kan. A wá da omi yìí sínú sáàsùn tuntun kan. A bá ti dà sínú sáàsùn tuntun, a gbèlé náà tó bá ti wá ń hó, a wá da ọṣẹ sí i. A wá rò bígbà tí a dọ̀ṣẹ̀ sí, a máa rò. Kíní tá a lọ àwọn egbògi èpo ogi tá a lọ yẹn, a wá dà sí i, a wá máa rò bígbà téèyàn bá ro àmàlà. Tá bá ti wá rò bígbà téèyàn bá ro àmàlà, a ti wá òkété ààyè sílẹ̀ o. Òkété ààyè yìí á lẹ̀ mọ́lẹ̀ tó pé yóò ti kún ní, yóò ti rán ní gbogbo ara tí ò ní lè dìde ńlẹ̀ mọ́, ṣùgbọ́n kò ní tí ì kú. A gbé òkété yìí, a gbé sínú odó. A bá ti gbé sínú odó, a wá da ọṣẹ gbígbóná yẹn, a dà lé lórí. A wá bẹ̀rẹ̀ sí ní gun tí ó fi kúnná dáadáa. A wá kó sínú ọgbọ́n ọlọ́mọrí kan. Alalẹ́ ni wíwẹ̀ rẹ̀. Ibi tíṣẹ́ wá wà, àyè tẹ́ ẹ̀ máa ń sọ pé tẹ́ ẹ̀ máa ń fojú kasẹ́ fún yàn, bóyá ẹ pè èèyàn pé èlò níṣẹ́ yìí, àwa sọ pé iye báyìí tẹ́ ẹ̀ máa fojú kàn. Òkété nìkan kẹ́ ẹ tó gun kó tó kúnná. Ká tó wá sọ pé ẹ ní kì í ṣe pé ẹ ti kọ́kọ́ gún òkété kúnná kẹ́ ẹ tó da èròjà sí o, kẹ́ ẹ tó da nǹkan gbígbóná lé lórí o. Ẹ kọ́kọ́ gún òkété kúnná o. Ẹ wá wò àwọn tí wọ́n ti come across ẹ̀ rí níbi ọdún 6 sẹ́yìn, wọ́n mọ̀ pé iṣẹ́ ni. Ṣùgbọ́n mo fi ń dán ọ lójú ipò ìṣòro yìí kò lè máa là kọjá. Ṣé tó o bá wọ ọṣẹ arúgbójà, ìjọ́ kẹta tó o bá ti bẹ̀rẹ̀ sí ní ìlò ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní rí yàtọ̀. Ẹlòmíì wà tó jẹ́ pé n ti ń bàjà gangan nínú ilé ẹ̀ ló wà, kò sí àtúnṣe tó yẹ kó ṣe nínú ilé ẹ̀. Tó yẹ pé wọ́n jọ ń sùn, wọ́n jọ ń jí ni. Ẹni kó tó ṣe iṣẹ́ wọ́n ti mọ̀, kó tó ṣe gbá wọ́n ti mọ̀. Gbìyànjú ọṣẹ arúgbójà, gbìyànjú ẹ̀ kó o ṣe kó o máa lò kó o ní nínú ilé. Tó bá bóbìnrin láṣepọ̀, gbé kó o wẹ̀. Tó bá fojú kó o wá láǹtakùn, gbé kó o wẹ̀. Ọ̀nà iṣẹ́ kan ló fẹ́ dí ni, gbé kó o wẹ̀. Kọ́ńtrátì kan ló ń lé ni, gbé kó o wẹ̀. Kò wá fún mi lábọ̀. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi lẹ́ẹ̀kan sí aka Ọmọ Gíẹ̀sí TV, aláṣẹ àti olùdarí Ọmọ Gíẹ̀sí TV. 08061408254 òní nọ́mbà tí ẹ lè pè wá sí. 09072793348 nọ́mbà tẹ́ lè pè wá sí ni. Ẹ bá pe MTN tí ò bá lọ, ẹ pe Airtel yẹn. Ó ṣeé ṣe kó yẹ pé a bá wà ní abúlé, network MTN kò ṣe bẹ́ẹ̀ dá ń bẹ̀, so but Airtel ó máa lọ. Ọlọ́run Olódùmarè kò ní padà lẹ́yìn wa, á sọdún ayọ̀. Mo kí wa lẹ́ẹ̀kan sí i. Inú mi ó dùn torí pé orí àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe fún wa náà ni pé kẹ́ ẹ bá wa subscribe to YouTube channel wa, ẹ wá share program wa. Tẹ́ ẹ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tí à ń fi sílẹ̀, ẹ mẹ́sẹ̀gì wa ní WhatsApp, á reply yín. Ẹ mẹ́sẹ̀gì wa ní WhatsApp, á reply yín. Bóyá tó bá yẹ pé wá ní àwọn iṣẹ́ kan tàbí ìkejì ní àwọn iṣẹ́ kan a fi sílẹ̀ tẹ́ fẹ́ ká bá yín ṣe, ẹ pè wá lórí aago, á dá yín lóhùn. So mo kí gbogbo ilé, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọ Gíẹ̀sí fans club, mo kí yín o. A kú ìmúra ọdún lágbára lọ́wọ́ Ọlọ́run. Oṣù bàbàbàtà wa àlàjá, a tún wọlé ọdún tuntun pẹ̀lú ayọ̀. A sì ọdún yìí, a tún ṣe ẹ̀mí lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Mo kí wa o. A kú
ìmúra ọdún tuntun.